ọ̀rọ̀ ti pọ̀ gan lórí ọ̀rọ̀ Mr. Muyideen. Èmi gbà pé Mr. Muyideen rìn lábẹ́ kádàrá ẹ̀ pẹ̀lú gbogbo ìrìn àjò tó ń rìn yẹn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń pọ̀n wọ́n lẹ́yìn, àwọn ni wọ́n fẹ́ tara wọn sórí ibú níwájú Ọlọ́run. Yálà àfáà ni o, Kristẹni ni o. Àwọn gbogbo ẹni yòówù tó bá ń pè wọ́n wá ṣe interview kan láti fi boost page ẹ̀ tàbí láti fi rówó lórí page ẹ̀ pé kí ló ń trend lọ́wọ́. Torí pé ilẹ̀ lọ́ọ̀ fa Muyideen làwọn. Àtàrà fífà láwọn yẹn ẹ̀wà ń jẹ́ kó mọ̀ sí sọ. Ẹ̀wà jẹ́ kó mọ̀ ṣe mistake inú ayé. Èmi ò expect pé Muyideen tún lè máa bẹ̀rẹ̀ ìyàwó. Ọ̀gá bá ara social media kò sí dẹ́ẹ̀lì fi jẹun. Níjọ́ ilẹ̀ tó yọwọ́ nù síbi ìrẹsì Muyideen ní ìtajà. Níjọ́ ilẹ̀ tó fẹ́ yọwọ́ nù rẹ̀ sí. Níjọ́ ilẹ̀ tó fẹ́ yọ síbí nù rẹ̀ sí. Èmi ò wish láti sọ anything lórí ẹ̀ mọ́. Èmi tó sáré pé wọ́n tún kàrámọ́ rẹ̀. Ẹ ní láti yọ Muyideen tí DSS bá fẹ́ gbé. Kúrò yẹ kẹ́ gbà wọ́n mọ̀ràn ni kó má jẹ́ kí DSS gbé. Tí DSS fẹ́ gbé fún wípé àwọn nǹkan tó ń sọ káàkiri níbi bóyá nípa Àgbàlá Gabriel àbáwọn nǹkan míì tó ń sọ káàkiri, àwọn tó fẹ́ràn rẹ̀ náà ní kí DSS lọ gbé, but kò nídìí kan jẹ́ kí DSS lọ gbé, torí tí DSS ò bá lọ gbé tẹ́lẹ̀ ìdájọ́ ń bẹ láàrin wọn àti Àgbàlá Gabriel tọ́lọ́run ó dá. So either you like it or not, ìdájọ́ gbọ́dọ̀ wà. Ṣùgbọ́n méjèèjì gbọ́dọ̀ lock free. So kì í ṣe pé bí DSS gbé gan kódà kan gbé lọ ilé ẹjọ́ bí wọ́n dá Àgbàlá Gabriel láre, ìdájọ́ ń bẹ láàrin àwọn àtọ́lọ́. Bí wọn ò dá láre, bí wọ́n dá lẹ́bi, ìdájọ́ ń bẹ láàrin àwọn àtọ́lọ́. Yes, torí pé èèyàn ò lè tajà erùpẹ̀ kó má gbowó òkúta. O dẹ̀ lè fi owó ẹkún kó fi rajà ẹ̀rín. Ọ̀rọ̀ ti pọ̀ gan lórí ọ̀rọ̀ Mr. Muyideen. Èmi gbà pé Mr. Muyideen rìn lábẹ́ kádàrá ẹ̀ pẹ̀lú gbogbo ìrìn àjò tó ń rìn yẹn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń pọ̀n wọ́n lẹ́yìn, àwọn ni wọ́n fẹ́ tara wọn sórí ibú níwájú Ọlọ́run. Yálà àfáà ni o, Kristẹni ni o. Àwọn gbogbo ẹni yòówù tó bá ń pè wọ́n wá ṣe interview kan láti fi boost page ẹ̀ tàbí láti fi rówó lórí page ẹ̀ pé kí ló ń trend lọ́wọ́. Torí pé ilẹ̀ lọ́ọ̀ fa Muyideen làwọn. Àtàrà fífà láwọn yẹn ẹ̀wà ń jẹ́ kó mọ̀ sí sọ. Ẹ̀wà jẹ́ kó mọ̀ ṣe mistake inú ayé. Èmi ò expect pé Muyideen tún lè máa bẹ̀rẹ̀ ìyàwó. Ìyàwó tó fẹ́ ní Sùlọ́kà. So that is why I don't have anything to say about Muyideen. Tí mi ò lè expect pé ó yẹ kẹ́ni kankan tó bá sọ̀rọ̀ updating yẹn mọ́. Ó yẹ kẹ́ update wa mọ́. I need the latest updating lórí Muyideen lórí social media. Àbí láti ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ṣe Àgbàlá Gabriel molo so sọ nǹkan kan nípa rẹ̀. That is maybe live dey me like ni. Àwọn ọmọ sọ pé kò dá. Àwọn ọmọ like ẹni tí bá ń sọ tinú ẹ̀ jáde. Tinú rẹ̀ tó máa sọ tó ìpọ́tọ̀ níbi tẹ́ ẹ máa tọ́nu ẹ lọ. Ẹ fẹ́ kéèyàn sọ tinú ẹ̀. Tí wọ́n bá tún wá sọ tinú ẹ̀, ọ̀tá yín ni. Tọ́rọ̀tọ̀ níbi tẹ́ ẹ máa bá gbé lọ. Ó bẹ́tà kéèyàn kí ṣe báyìí. Àìdákẹ́jẹ́ kájọ̀bí ẹjọ́ àìwòsàn kàdáràn ojú ìrìbí lẹ́yìn ẹ̀hó. Kàn máa wò yín. Kẹ́ máa ṣe wèrè yín lọ online. But àwọn tí wọ́n bí àwọn tí wọ́n ṣe practical blogger bóyá àwọn ló tún jọ lójú ọ̀nà
gbé fóònù sí lẹ́nu kí ló wá fẹ́ ṣé wọ́n ti tálé rẹ̀ ṣé wọ́n fẹ́ fẹ́yàwó rẹ̀ padà ṣé tòótọ́ wọ́n fún 5 million wọ́n mímíkì ohùn mi wọ́n mímíkì fọ́ìsì mi tọ̀lú dráàgì bàbá Kọ́lá Ẹlẹ́wùtù torí pé tó ń wá kò tí ì rí ọ̀lẹ ní mọ̀ sí báwọn ọ̀lẹ tí ó bá fẹsẹ̀ sí yóò wá máa wá àwáwí kan tí ó wà táwọn èèyàn tó fi contribute délé ọbẹ̀ bà ní kò lè mọ iye gàrí kò mọ tó ju gàrí rí kó tó dẹ́bà mi ò dẹ̀ lè blame ẹ̀ torí gbèsè ayé tí ń lò tẹ́lẹ̀ ò ti rí ẹ̀bí ẹni tó wà òkè níbi tó ti ń ta chájà lórí go slow àwọn tó kàn dùn mí fún làwọn tó ń tara ọ̀rọ̀ yìí tó ń tara rẹ̀ ṣubú anything tó bá dé bá Muyideen láìda èmi ò lè fi yọ ọ́ ṣùgbọ́n wọ́n tó ọba ti débi àìdáhùn ìwọ lọ sórí ibú látara rẹ̀ bọ̀tẹ̀yìn tẹ́ ẹ bá ti débi ire èyí lẹ sórí ire ló jẹ́ kí n blame àwọn àfà tó fà sínú Islam ṣé mùsùlùmí tó tó gbé jẹ́ Muyideen mo sọ fún yín mo ní gbogbo protocol téèyàn máa ń ní kó tó di pé di mùsùlùmí sẹ́ẹ̀fù àbí sí ẹ̀ka yẹn inú ẹ̀sìn ni wọ́n lẹ́ẹ̀pẹ́ èmi ò pé kẹ́ ẹ má appreciate ẹni tó bá di mùsùlùmí o èmi ò sọ pé kẹ́ ẹ má appreciate ẹni tó bá di mùsùlùmí bọ́tẹ́ lọ kọ́ ọ́lẹ̀ tí Muyideen bá rú olùrànlọ́wọ́ nínú ẹ̀sìn àbáláyé lọ́la Muyideen lọ ọbẹ̀ ẹ forget ìtọ́lọ́hún need nínú ẹ̀sìn ti wà la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu ṣe nǹkan illa billahi wa rasulu ṣe fẹ́ fọ́ọ̀sì wọn ṣe ni la ilaha illallah tá à ń sọ kò yí sí torí ahọ́n gẹ́gẹ́ la ilaha illallah amúdẹ́sí bí yàrá ṣe la ilaha illallah wèrè ń ṣe ṣé olùgbọ́ lọ́ngọ̀ ni ó gbọ́dọ̀ wà lọ́kàn ẹ̀ ni nítorí dìmọ̀ la ilaha illallah ọ̀pọ̀ táwọn kan bá tú la ilaha illallah òdélẹ̀ ò ní lo paracetamol tán bá tú tán tó ara rẹ̀ bá ń gbóná báyìí ò ní lo paracetamol tọ́ra àwọn kan tó bọ́ tú débi pé ti tún gbà fọlọ́run mi orítan kan tún lọ bí pé mọ́dọ̀bálẹ̀ fún yàyẹ mọ́kànlẹ̀ fún yàyẹ lẹ́yìn Ọlọ́run nìkan sórí bí wọ́n ti ń tù so nítorí dìmọ̀ la ilaha illallah nítorí níwò ìtì ni ṣùgbọ́n ló ń ṣèdẹ̀rùn fún wa mẹ́ ní bá ṣe máa lò lẹ́yìn kò pọn dandan mo ti sọ máa mọ̀ sọ̀rọ̀ mọ̀mọ́ ọlọ́sàn tó di mùsùlùmí nílọrin ó sọ nínú láìfẹ́ mi ni ó sì jẹ́ pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ jó bọ̀ lẹ́sẹ̀ máa jó pàdé àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tán jó tẹ bá mọ̀ pé lóore kan tẹ fẹ́ ṣe tẹ bá mọ̀ pé ní dáadáa kan tẹ fẹ́ ṣe ló tẹ̀sí fáwọn tó ń ṣẹ̀sìn yín ẹ ṣe fún wọn náà mi ní kẹ́ má ràn aláìní lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe bí ọkọ̀ tẹ́ran bá pa tẹ́ máa ń wá ẹran gífà kí ẹran fà gífà ṣé dandan ni kó jẹ́ pé ẹni tó ń ní kíní tó ń trend lọ́rọ̀ wà lórí ẹ̀ tẹ́jọ́ wà lórí ẹ̀ ló pọn dandan tó àìmọye èèyàn ẹ ní láti assist nínú religion yín bàtò ẹ̀yin tẹ́ búyàwó Muyideen níjọ́ tí ó tẹ̀lé ṣe bóbìnrin ẹ̀yin náà bí mọ̀ mi kálukú ṣe ìrìn àjò ayé rẹ̀ ló mọ̀ ẹni tó múni délùú kò tẹ́ni adélùú mọ̀ òwe ọ̀dàlẹ̀ ní nílẹ̀ Yorùbá yes a mọ̀ pé ọkọ àti ìyàwó tá a bá ti so wọ́n pọ̀ wọ́n ti dọ̀kan bọ̀tẹ́ jẹ́ kí n lọ mú nǹkan kan dá yín lójú o nínú ayé lónìí bọ́kọ àti ìyàwó ṣe di ọ̀kan tó nínú ìgbàgbọ́ wa ẹ̀rọ kan tó ń fi ìyàwó ẹ̀ ṣòwò ẹ̀rí ìyàwó tó ń lórí ọkọ rẹ̀ ẹ̀rí ìyàwó tó ń pa ọkọ ẹ̀ nítorí ogún ẹ wo adélé ayé la pàdé inú rẹ ni kò mọ̀ ìwọ ni kò nífẹ̀ẹ́ ara rẹ̀ so mi ò lè torí ẹnìkan kú bí mo ṣe wà mi ò lè torí ọmọ mi kú so fẹ́ gbọ́ mi ò lè torí ọmọ mi mi ò lè torí rẹ̀ kú ẹnìkan tí mo lè torí ẹ̀ kú làwọn òbí mi pé kan bá wà láyé tí n bá fẹ́ sin lọ́hùn látara òbí mi èkó máa ní mi lára tí ò ní bẹ́sẹ̀ mi jẹ́ mo lè ṣe ṣùgbọ́n ìwọ̀nba nǹkan ni mo lè ṣe
nítorí ọmọ. Ẹ̀tọ́ bàbá sọ́mọ máa gbìyànjú máa ṣe. Gbogbo wa gbàdúrà ní ká bímọ. Tá a bá bímọ tán, sáà mọ́ tọ́mọ yẹn máa yá. Ọwọ́ àtọ̀ lọ kún fàdúrà pé Ọlọ́run má jẹ́ kí n bímọ tí ó ṣoríire nínú ayé. Tó bá wá kún fàdúrà, tọ́mọ yẹn bá wá ṣoríire tán nínú ayé, tí ó ní kọ́mọ yẹn forí yẹn ràn ọ́. Ọwọ́ àtọ̀ ṣẹ̀ṣẹ̀ kún fàdúrà yẹn lọ́tọ̀. Ọlọ́run má kọjú ọmọ mi sí mi, mọ́mọ́ sọ ọmọ mi dọ̀tá mi, mọ́mọ́ jẹ́ mi ò bọ́ látọwọ́ ọmọ. Àbórí òbí tẹ́mi rẹ̀ ń bọ́ látọwọ́ ọmọ. Àgídìgbò ó gboríṣiríṣi ń bẹ. Bí ó bá ṣẹlẹ̀ sí wa, táàrí à ń gbọ́ tọ́kílẹ̀sì ìyàwó àtọkọ ẹ wá sọ di bàbá. Photocopy kọ́ ni ẹ ṣe. Ọjà obìnrin òkúta, kì í ṣe gbogbo ọjà obìnrin ìlú òkúta. Ẹ bá rọjà obìnrin tó ń kúta lọ́wọ́ kò tí ì dọ́dọ̀ kọ́sítọ́mọ̀ tiẹ̀, kò tí ì pàdé kọ́sítọ́mọ̀ tiẹ̀. Tó bá pàdé rẹ̀ wọ́n fowó lọ. Ẹ ṣe máa rí bí Muyideen bí last hope fún ìyàwó ẹ̀. Ṣógun kẹ́ máa ń lé kó kọjá kú ni. Nígbà náà lọ, ẹ mọ sáfẹ́ mi, ẹ̀jẹ̀ ń gbẹ́ mi sá, ẹ̀jẹ̀ ń gbẹ́ mi hàn, ẹ̀jẹ̀ ń gbẹ́ mi. Èmi ò sọ fún yín. Wọ́n kọ script ni, wàhálà. Wọ́n kọ script ni. Èmi ò sọ pé kò rí àìdábẹ̀ bọ̀ nínú ayé. Kí wọ́n gangan dá lówó ara rẹ̀ kọ́ ọmọ dá control rẹ̀. Tó ní máa ní challenges ni. Tó bá ti wá ní challenges sópin ayé ti wá dé nìyẹn. Yóò dé wọ́n sọ ẹ́ parí ẹ̀ náà ni. So tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀, ó máa ń jẹ́ kí èèyàn náà ṣe correction nínú ayé ẹ̀. Ọwọ́ ọdún tó ṣẹlẹ̀ tó ẹ̀pọ́n ṣètò padà ó dọ̀dọ̀ mọ̀ ọmọ Nàìjíríà ó gba kí ṣọ́ọ̀pù fún. Bí kí ṣọ́ọ̀pù náà ló fẹ́ gbà, wọ́n sì kó ilé rẹ̀ fún. Ṣebí lọ́ba tán. Ibi yóò mọ̀ lo láìfẹ́ ẹni lórí Agbala Gabriel. Agbala Gabriel lè ọ̀dà sí gbèsè ayé rẹ̀ mọ́ ni. Òun náà máa kẹ́kọ̀ọ́ náà. Sóyàwó ẹ̀ máa lọ ni. Gbogbo wa kàn ta àwọn sọ̀sọ̀sọ̀ gbà náà. Àti gbàgbé pé tẹ́tẹ́ wà náà tí wọ́n ní ń ta, tí kò ní ta tẹ́tẹ́. Nínú àwọn àpàdà gbẹ̀yìn gbogbo ṣọ́ọ̀pù tí gbogbo èèyàn ní tẹ́tẹ́ ń gbé. So tí ò bá tẹ̀lé, tíyàwó bá tẹ̀lé ńgbà náà, oore ni. Bí ìyàwó wa tán lọ Canada, kìí ṣe oore. So tún fẹ́ gbọ́ pé àwọn kan fẹ́ rán ìyàwó lọ sí Canada, kìí tún ṣe oore. Àwa gbàládùá fún ni pé kọ́ lọ jojú rẹ̀ fún. Because àìmọye bí ni máa fojú jọ rẹ̀. Àìmọye ire ni máa fojú jọ bí. Tí gbogbo ẹni tí ń lọ Canada ní sórí rẹ̀. Tí gbogbo ẹni tí ń lọ l'Amẹ́ríkà ní sórí rẹ̀. Tí kò sí driver l'Amẹ́ríkà ni. Tí kò sí gate gardener. Tí kò sí l'Amẹ́ríkà ni. A mọ̀ pé gardener Amẹ́ríkà ó lè dàbí gọ́fúnà Nàìjíríà o. Ìgbà tálíkà ọmọ ẹ̀jẹ̀. Ṣé gbogbo èèyàn ni ó dé lu òyìnbó tí ó sórí rẹ̀? Nígbà bá ríran sí ọtí ẹni ọmọ ìjẹjà, ọmọ mi ni ọ. Nígbà bá lọ ra kíní fíṣrò kan tí wọ́n máa ń gún ẹja nú ẹ̀, ṣé ò ti jẹja? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìṣẹ̀ra rẹ̀ wọ́n mọ láyé ní ìsàwọn. Ayé gan bísí, sọ gbọ́ pé ayé gan ṣe èèyàn, ayé gan ti bísí báyìí. Wọ́n ni ọmọ ìṣẹ̀ra rẹ̀, wọ́n ni ọjà rẹ̀ gbà lọ́wọ́ ayé. So kéèyàn lọ sí Canada òun sórí rẹ̀. Èsì tá a wá lè mọ̀ fi yọ Muyideen pé Ọlọ́run mú Muyideen ní ẹlẹ́nu mẹ́fà ti ẹlẹ́yìn ayé. Lẹ́yìn náà lè ń búyàwó òǹjẹ́ òní. Èyí tó bá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ sí Ọ̀yọ́ tẹ̀lé. Ó tún dìbò Canada ní ìṣẹ́ tó wá fò kí ẹ tó ń bá a yọ. Kí ẹ̀yin tẹ́ fẹ́ rán lọ Canada o. Ọlọ́run fi ṣẹ́yìn. Ọlọ́run sì ní jẹ́ ọ̀yà aláìmoore. Torí kò sí ní tí ó lè ṣẹlẹ̀. Aburú ń ṣe ní ọ̀tá ń yọ̀. Ṣé ní ń ṣe ní só lè pa ní ṣá? Nǹkan mi lè ṣe yẹn tí ò ní pààyàn. So tí orí bá dé ní ìdùnnú púpọ̀. Táburú bá dé ní ìbànújẹ́ púpọ̀. Má sọ tí mo fẹ́ fọ́lọ́run.
Sotori náà bá dé mi yáyọ̀ jù torí kò tó yọ sí ni tí ọba ti dalẹ̀. Gbogbo tá a mú wáyé tá a nígbà tá a dáyé kí la assurance pé ọba wa kalẹ̀. Orí tí ó bá yẹn kalẹ̀ Ọlọ́run ṣe fún yín, orí tí ó gbé mi náà kalẹ̀ Ọlọ́run ṣe fún yín, tí ó di orí ìfọ̀kànbalẹ̀. Sotọ́rọ̀ Canada bá work fún ìyàwó, orí ìfọ̀kànbalẹ̀ lọ́lọ́run jẹ́ ọjẹ́ fún ọ. Orí àjẹmọ́nú lọ́lọ́run jẹ́ ọjẹ́ fún ọ. Orí àjẹgbémì lọ́lọ́run jẹ́ ọjẹ́ fún ọ. So forget about pé Ọlọ́run mú ìyàwó rẹ̀ títí kí nìkan no. Wọ́n sọ pé Ọlọ́run mú yàn o. Ọlọ́run tó mú yàn ò tí kúrò lórí ìtẹ́ rẹ̀ o. Sẹ́ni tí ó lè mú àbọ̀sọ̀ wọn wọ́n sọ ọlọ́pàá mọ́. So mo kí gbogbo ẹ̀yin tẹ́ dúró t'Àgbàlá Gabriel, mo kí gbogbo ẹ̀yin tẹ́ encourage man yẹn. Mo ti sọ nǹkan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo tó wá jẹ́ pé n ti ń ṣe nítorí Ọlọ́run tí ò ṣe nítorí ìfẹ́ ẹnu ara rẹ̀. Yóò lékè àmọ́ tó wá gbé ìfẹ́ ẹnu ara rẹ̀ kò ní lékè o, yóò máa jẹ̀bi ní tí bá ti ń ṣe o. Gbogbo tí wọn náà wá gbé dání, gbogbo ẹ̀yin tẹ́ lẹ́yìn ṣe foundation rọ. Tẹ́ ń dá nǹkan mẹ́ta, tẹ́ ń kódà méjì, tẹ́ ń kódà kan fún tẹ̀. Tẹ́kàn wá parí pẹ̀lú Ọlọ́run ẹnìkan ránṣẹ́ o. Kálukú Ọlọ́run kọjú mọ́sẹ̀ rẹ̀ lọ wáṣẹ́ gidi ṣe o. Ẹ má wulẹ̀ pé nígbà tí lágbájá wá tó ṣe nǹkan fẹ́ nìkan. Tẹ́ bá fẹ́ ṣe ẹsẹ̀ lọ́nà tó tọ́, lọ́nà tó yẹ. Èèyàn nípa màálù kẹjẹ ọmọ yìí lọ́wọ́ ṣùgbọ́n dédé tó bá jẹ́ tọ́ ti yín nìkan yọ. Mi sọ̀rọ̀ lórí Àgbàlá Gabriel, mo ń sọ generally gbogbo ẹ̀yin tẹ́ ń forúkọ àwọn èèyàn gba owó. Gbogbo ìwọ náà tí wọ́n bá dẹ̀ bọ́ Ọlọ́run ní ṣe mí lẹ́ni tí wọ́n tọrọ fún o. Ọlọ́run ṣe mí lẹ́ni tí ó mọ̀ fún èèyàn ni. Ìwọ náà tí ń gbà fún, tí wọ́n bá gbà fún ọmọ nítẹ̀lọ́rùn lórí ẹ̀. Àìnítẹ̀lọ́rùn ọ̀kánjúwà ó lè wọ̀bìà ní dá wà lálẹ́. Wọ́n bọ̀ lówó ọ̀nkà sóní òpè ni. Ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ bá mi wo Àtìbà TV, ẹ ṣé gan. Wọ́n fàkókò yìí bẹ̀yẹn. Ẹ lọ bá mi subscribe sórí YouTube channel ti mi gangan, Ajábádùn Òjó TV. Ibẹ̀lẹ̀ tí máa ra àwọn fíìmù mi wò, àwọn sinimá mi, old one, new one, àti àwọn tí ń bọ̀ lọ́nà. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sí. Kò náà yín ní nǹkan kan. Síbẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ mi, síbẹ̀ máa appreciate ọ̀rọ̀ mi. Ọlọ́run á dúró tẹ̀yin náà, ẹni délé bòkú ọmọ. Ẹ fìfẹ́ hàn mi. Bákan náà ẹ kojú lọ́nà àjìfà series tó ń bọ̀ lórí Ajábádùn Òjó TV. Ó kọ́ni lọ́gbọ́n panilẹ́rìn but kẹ́ ẹ lè bá a mọ̀ tó bá tàkókò táwọn upload ẹ lọ bá mi subscribe sórí Ajábádùn Òjó TV. Thank you everybody. Ẹ ṣé gan.